Ikú lèrè ẹ̀ṣẹ̀, ẹnikẹ́ni tó bá jí èèyàn gbé sì ni kó kú. Àwọn aṣòfin Yari. Ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí ti fẹ́ sọ àbákẹ́dòfin báyìí o. Wọ́n ní ẹnikẹ́ni èèyàn kéèyàn tí wọ́n bá ti gbámú lórí ẹ̀sùn ìjínigbé yóò fimú kàtà òfin tí kò sì ní sí ààyè fún bẹ́ẹ̀lì. Wọ́n ti wá fẹnukò pé kí àtúnṣe bá ìwé òfin orílẹ̀-èdè yìí tó gbógun ti ìwà ìṣekúpani àti ìfẹ̀míṣòfò nípasẹ̀ èyí tí ikú yóò fi jẹ́ èrè fún ẹnikẹ́ni tó bá hùwà náà. Bákan náà ni wọ́n ti rọ ààrẹ Tinubu pé kó mú àtúntò bá bí ètò ààbò yóò ṣe múnádóko sí i pẹ̀lú bí wọ́n ṣe pinnu pé àwọn wà lẹ́yìn ààrẹ Tinubu dìgbìdìgbì. Wọ́n sọ síwájú pé bí ọ̀rọ̀ ètò ààbò ṣe wà yìí tí ìṣekúpani àti ìfẹ̀míṣòfò ń ṣẹlẹ̀ lọ́tùn lósì, ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nínú rẹ̀ gbọ́dọ̀ ṣetán láti fi ẹ̀mí ara rẹ̀ dí.